Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi tó wà lórí ìkànnì yìí. Mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí ẹ̀yin sísítà mi. Ṣé àlàáfíà ni mo bá yín? Ọdẹ odùn bí lórí ìkànnì yìí náà ni Ẹlẹ́yẹlé Global TV. Kí ni mo tún máa fún yín? Ọ̀rọ̀ K1 The Ultimate. Òun náà tún ni o. Ààrẹ Almoroof, ẹ̀gbọ́n mi ààrẹ Almoroof, wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí lórí ọ̀rọ̀ K1 The Ultimate. Ẹ̀gbọ́n, ṣé K1 The Ultimate ló ní ẹ̀bi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni? Àbí àwọn obìnrin tí wọ́n ń tira wọn mọ́ K1 The Ultimate lọ́rùn, ṣé àwọn ni ká dá ẹ̀bi fún ni? Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jìnnà, ẹ má jẹ́ ká bá òpó lọ sí ilé olóró. Ẹ bá mi share fídíò yẹn jọ, kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ kọ́ máa kàn sí péjì. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Tá a bá wá gbọ́ nǹkan tá a bá gbọ́ àṣírí tí ẹ̀gbọ́n mi Almoroof tó tú lórí ọ̀rọ̀ K1 The Ultimate àti gbogbo àwọn obìnrin tí wọ́n ń fi ara wọn sọ òkò sí ààrẹ K1 The Ultimate. Ẹ jọ̀ọ́, ta ló jẹ̀bi? Ṣé K1 The Ultimate ló ní ẹ̀bi ni? Àbí àwọn obìnrin olójú kò mú ò lọ tí wọn kì í fojú rí star, tí wọn kì í fojú rí gbajúmọ̀, tí wọn kì í fojú rẹ́ni tó lówó lọ́wọ́? Ṣé àwọn ni ká dá lẹ́bi ni? Àbí ta ni? Ẹ bá mi fi èrò ọkàn yín hàn ní abẹ́ comment section. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Kẹ́ ẹ bá mi pín fọ́nrán yìí kó go viral. Ó yá, ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹ̀gbọ́n mi Almoroof tí wọ́n fẹ́ sọ. Kí ló dé tó jẹ́ yí pé àwọn obìnrin gangan fúnra wọn Yes. máa ń wá star kiri? Bẹ́ẹ̀ ni. Star tẹ bá wá rí ẹ ti gbàgbé pé star kan fẹ́ bá yín sòkò fi ilẹ̀ kó lọ ni. Àwọn ti gbàgbé. Most especially kí ni yẹn ń ṣẹlẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà lóyìnbó tó máa lọ́lé tó máa bá obìnrin sùn tó bá ti di pé obìnrin yẹn hàn padà wọn láwọn lóyún. Fọ́ọ̀tì yẹn ò sí lọ́wọ́ ẹnì kankan o. Àbí o. Bí fọ́ọ̀tì ẹni tó jẹ búrẹ́dì tọ̀rátọ̀rá níjọ́ mi ẹ máa dọ̀rá borí. Ẹ wá níbi tí mò ń lọ gangan. Ṣé rí gbogbo àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ pé kíní kan tó ń bú K1 The Ultimate pé kíní kan ó ṣe gbà kan. Kí ló dé tá a fi kárò dáadáa? Fọ́ọ̀tì ta lẹni tó wá fún ẹ ní one night stand. Ẹbí ta ni? Olóòní lè wà ní patí kóró-obìnrin tó like. Nígbà tó jẹ́ pé tóbìnrin tó olórí bá ti ń kọrin táàmì yẹn lẹ máa jù di wèrè sí wọn. Tàbí. Wọ́n wá ṣẹ́jú sí wọn. Wọ́n á ṣẹ́jú sí kan nu kéésì. Ọmọ tẹ́rí yẹn o. Kò gbọ́dọ̀ lọ. Lẹ́yìn yẹn ẹlòmíì báyìí ẹ̀yìn stage náà ti fún ní dọ́gì. Ló bá tán. Ok, ọmọ yẹn fún ọmọ yẹn ní nọ́mbà mi ní kó wá pàdé mi ní Houston Hotel lọ́la. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ní sososo ta. Wọ́n ní waste time. Àwọn obìnrin ò ní kọ̀. Kó jẹ́ ìyàwó ilé o. Kó jẹ́ ìyàwó ilé o. Star àti Wasiu Ayinde jẹ́ yẹn lásán. Ṣé ẹ ti ń gbọ́? Á tẹ̀lé wọn. Star àti Wasiu Alabi jẹ́ lásán. Á Wọ́n fall tẹ̀lé in wọn love. wá bẹ̀. Star àti Dai Currency jẹ́ lásán. Á lọ. Star àti Òṣùpá Saidi ọba orin jẹ́. Wọ́n máa lọ wọn ní kọ̀ nítorí pé àwọn gangan ti ṣe sí ọkùnrin yẹn lójú agbo. Ẹ wo gbogbo yẹn ẹ bára yín wẹ̀ ẹ̀yin yá wa. Ṣé ẹ ti gbọ́? Mi tí obìnrin tó sọ̀rọ̀ straight but wọ́n ń sọ̀pọ̀tì obìnrin yẹn torí pé ó bí ọmọ. Ó fi ọmọ tẹ̀ ń sọ yìí sọmọ 5 years ní àbọ̀mọ 6 years. Ó sún mi o. Ọmọ 20 years. Can you imagine? Ẹ wá wí tán ọ̀pọ̀lọpọ̀ yín sọ ọjọ́ ọ̀la wo lè máa ń rò. Ẹ mọ̀ pé tẹ́ bá ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la. Blackmail ẹ ni. máa sọ̀rọ̀ ọjọ́ ọ̀la yẹn fún tálíkà. Blackmail ni. The only thing tó lè gbé ọjọ́ ọ̀la wọn ni pé kán síkì. Ó tán. Ìyẹn ni ojú máa ń ti owó. Ẹ wádìí ọ̀rọ̀ mi dáadáa. Tójú bá ti owó, Òun náà ó ní wá- pé kéèyàn síkì kó má rí Ohun owó tó wò lọ́dọ̀ lè ẹ̀. ṣe. Yà. Ó ti kọjá àrú àwọn K1 mi ìsọpọ́tì K1 o. Ẹ má máa ro ẹ̀ ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la fẹ́ni tó lọ sí 70. Ṣé àrò orí pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yìí? Can you imagine? Ọjọ́ ọ̀la fẹ́ni tí ò ń ṣọmọ 40 years tí ò ń ṣọmọ 50 years ẹni tó lọ pé 70 ẹjọ́ sọ́jọ́ àárọ̀ ló wá wà ní going to 70 torí Ó sún mi o. kí nìyẹn ò yé mi. Wọ́n fi ń blackmail wa Tọ́kùnrin bá ni. ti ṣàṣe má ṣe báyìí next ọjọ́ ọ̀la ẹjọ́ Ọjọ́ ọ̀la ni. ọjọ́ ọ̀la pẹ̀lú adúrú ọmọ tí K1 ti bí Can you imagine? ṣé ń ṣeré ni Tí ò ń ṣe méjì, tí ò ń ṣe ṣé ń mẹ́wàá. ṣeré ni ọjọ́ ọ̀la pẹ̀lú adúrú ọmọ tí K1 ti bí. Wọ́n lọ́mọ ẹ̀ lé 20. Ó ṣe jẹ́ pé ìsìn ni màmá ẹ̀ yọjú tó bá tẹ̀ tíjọ́ ó ti fi lọ K1 tẹ́lẹ̀ kí ló dé tó yẹ pé ìsìn ló yọjú. After 20 years. Ọ̀rọ̀ man support man kọ́ lélẹ́yìí o. I'm not supporting K1 because ibi tí K1 ti ní blame ni pé kí bàbá yìí náà máa bóbìnrin sùn láì dọ̀là Kóńdó. borí. Láì lo kóńdó. Kò yí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn olórí yìí náà ti ṣiṣẹ́ sára wọn ò ní kó àrùn. Bẹ́ẹ̀ni.
téèyàn bá lọ àwọn gan tá a kéré yìí tá àti ẹ̀ ń ṣolórin tá a bá wà ní patí tóbìnrin bá díjú sí wa tá a bá ní kó lọ fún káàdì á tẹ̀lé ẹ̀ dá ní kó fún káàdì tá àti ẹ̀ ń ṣolórin yìí àgàgà tó bá mọ̀ wá lórí ẹ̀ tún ti rí pé òbòdó òyìnbó la ti wá. ó bá tán. bó tiẹ̀ wá látòbòdó òyìnbó tọ́mọ ọkùnrin bá ti dúró tó san obìnrin fẹ́ tẹ̀lé kò sí nǹkan kan tó ń jẹ́ ìfẹ́ mọ́ní sìn ẹ lọ kú dáadáa ẹ wo ní Facebook ẹ wò nǹkan tá àwọn ọmọ 20, 26, 27 ẹ wò nǹkan tó ń dánwò lára ẹ ní pé there is nothing like love so ìwọ ọkùnrin tó bá ní opportunity ìwọ obìnrin tó bá rí opportunity pé ọkùnrin kọ̀ọ̀kan fi ìfẹ́ hàn ẹ́ lásán sísá mi grab ẹ o àwọn tí ọkùnrin bá fẹ́ràn àwọn obìnrin ò ní fẹ́ràn wọn ẹlòmíì náà máa fẹ́ràn bẹ́ẹ̀ ni ó ti ọmọ wá jí àbọ̀ ńbẹ̀ wọ́n wá fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ tó fẹ́ràn wọn bọ́dọ̀ tí ń ṣerú ẹ̀. good. K1 The Ultimate ti kú ònú ẹni tí a máa máa halẹ̀ mọ́ bàbá yìí ò ń ṣọmọdé ọmọ 20 years lọmọ yìí láìpẹ́ lọmọ yìí ti leave láìpẹ́ oníyá yẹn ti leave ẹ̀ béèrè òpó madam bọ́lẹ̀ ti pàdé ẹ̀ nínú gbogbo yín tó ṣùọ̀ fún yín pé K1 ló lọ́mọ lè jọ́ ọmọ ń jọyàn gbà mí kò ṣùọ̀ ṣẹ́rí kìíní èmi ò bá ní ká máa fara balẹ̀ wa má ti torí pé afẹ́ kan àwọn náà fẹ́ ṣe content afẹ́rò àwa yóò dóde yẹn o àwa kan bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹ gbàgbé kò ní iye owó tí Facebook fẹ́ fún mi wọn jẹ́ fún mi lówó nítorí máa violate all the time ní máa kó mi olórin síbẹ̀ nẹ́ẹ̀sì tó bá gbọ́ wọ́n ti yọ kíní mi nígbà tí wọ́n ṣe pé yẹn èmi kàn fẹ́ máa jẹ́ kí àwọn èèyàn wa ọgbọ́n díẹ̀díẹ̀ tèmi ní ni mo fi ń jẹ́ káwọn èèyàn máa àwọn èèyàn ń sọ̀rọ̀ fún mi náà lẹ́nu tó máa ní tó sọ. kí ló dé tó ẹgbẹ́ yìí obìnrin olórin lẹ́ ranjú máa tẹ́ tó bá lówó. agreement wo ló wà láàárín ìwọ àti ẹ̀ kó tó di pé o lóyún sígbà tó lóyún yẹn ò rí K1 kó tó di pé màmá ẹ̀ kú láti lọ sọ pé mo lóyún fọmọ yín ó ṣe jẹ́ pé ìsìn náà jáde bóyá tí wọ́n sọ tí K1 ń yarí àmọ́ but why kí ni ìtumọ̀ ọjọ́ ọ̀la yín lè fi ń ṣeré ọjọ́ ọ̀la yín ní kinní kan ẹ má máa sọ ẹ̀wọ̀n fẹ́ tó bá lówó bí kẹ́ máa sọ fọ́kọ́ ya tí ò bá fẹ́ rú ìyàwó tó fẹ́ yẹn tó máa rán owó ń ṣẹ́ èmi ò fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ yẹn mọ́ ọjọ́ ọ̀la yẹn lè fi ń kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọjọ́ ọ̀la tẹ́ ń pariwo yẹn dáhùn kan ti pariwo ẹ̀ lọ́ fi ń kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin dáhùn ọkùnrin mi fi lọ́ ń fẹ́ ìyàwó kékeré lọ́ ń fẹ́ ìyàwó méjì mẹ́ta sí bọ̀ ìyẹn kọ́ lọ̀rọ̀ bọ̀ what kind of agreement did you have with ẹni tó fún ẹni one night stand tó yẹ kó o délé tó yẹ kó lọ alábùkún kó po ọ̀sán wẹ́rẹ́ kó kó gbọ́ ẹ̀ pọ̀ tó yàn òfin ní wáyé rárá tó bá ti ń rí symptom àwọn kan wèrè kọ́ wà tó lè lò ní gbogbo ìgbà yẹn yìí fún sìn tó yàn òfin ní wáyé rárá òní jẹ́ shame anyway mi tún ní blame ẹ̀ ó lè jẹ́ wọn ní kó má ṣẹ́yún bọ̀ ìgbà tó mọ̀ bẹ́ẹ̀ kó lè jẹ́ kọkùnrin bẹ́ẹ̀ sùn láì lo ọ̀rá àdáàbòbò ẹ̀yin bọ́ìsì àtẹ̀yin wúmà àtẹ̀yin guest ẹ̀ wá ń gbòòrò ẹ̀yin ni kẹ́ ṣọ́ ara yín ẹ̀yin ni kẹ́ ṣọ́ra yín kò ṣe gbogbo ọkùnrin tó bá ń bá yín sùn náà lè máa tẹ́dílẹ̀ fún ìgbàrà tẹ́ máa jẹ́ kó dá sí fún yín ọmọ kan sì ó wà lórí Facebook tí mo rí ó lóun ti fún over 20-something person ní HIV ààrò yẹn o àmọ́ tó wá sí òtí ẹ̀ jí sòrò bọ́kùnrin ṣe ń lo obìnrin wàá gbọ́ mo ti lò ó bẹ́ẹ̀ lóbìnrin náà ń lo ọkùnrin ẹ máa rí you can check my phone tó bá ti ń di you can check my phone láàrin ìwà àtìyàwó ẹ ọmọ bá gbàgbé mo fi kún ni àwọn ọkùnrin gangan mò ń bá sọ̀rọ̀ ẹ wake up gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ń dancing wọn ò dé tẹ nìkan wọ́n máa láwọn ní 2 million lákàntì boyfriend wọn ní 100,000 lákàntì à ń wò dáa rí ríṣiríṣi tí ò ń ṣe pé bóyá contact tó yẹ pé confam ni so ẹ má máa rọrùn ọjọ́ alẹ́ fẹ́ni tó bá lówó lọ́wọ́ kò work ẹ lè wá bí kẹ́ bú mi ẹni kẹ́ pàdé yín mọ́ tó bá pè yín tó bá bá yín sọ ẹni kan lo rọ́bà tó bá ti lo rọ́bà ẹ lọ irú nǹkan tá à ń sọ yín sí ó lè jẹ́ kọ́pọ̀ K1 fún o bọ́ bàbá ẹ jẹ́ sòótọ́ fún yín òun ní tẹ́ ẹ kọ́ ó ní ìtumọ̀ o ó yá àwọn tó yé bọ́ bàbá ẹni tó bá ti jẹ́ ọmọ èèyàn yóò rí jẹ́ ẹ̀ tiẹ̀ o èmi ò ní parọ́ fún yín tó bá le DNA test is around K1 èló lẹ fẹ́ fi ṣe DNA test òun ló ṣe kù ọ̀rọ̀ tó bá lóyún tó wọ́n lè ṣe fún lọ́fẹ̀ẹ́. number 1 nínú yẹn mi láìkẹ́ rárá torí ẹ ti wọ́ ọmọ yẹn kò síbi tó ọmọ yẹn lè tó lè ní wọ́n ti mọ̀ pé ó ní ọmọ yẹn lè ń báwí kò yẹ kó rí bẹ́ẹ̀ K1 àbúrò yìí làwa jẹ́ o
àmọ́ gbà mí àbúrò lè correct ẹ̀gbọ́n ẹ̀ o bẹ́ẹ̀ni tó ti yé bẹ́ẹ̀ni bàbá làwa náà so ẹ̀yin ẹ má máa sọ wípé ọjọ́ ọ̀la fẹ́ni tó lọ 70 sọ́jọ́ àárọ̀ ló wá wà ní abẹ́rẹ́ mọ̀gbà tọ́jọ́ ọ̀la gan bẹ̀rẹ̀ ni tó ti kọjá 20 40 30 40 50 ẹ wá ń sọjọ́ ọ̀la. ìmọ̀ràn àkọ́kọ́ tí mo ní fáwọn K1 the ultimate àwọn tí bá ń ṣẹlẹ̀ láyé ẹ máa lọ straight sórí issue ẹ má máa ròyìn pé kò sí tẹ́nìkan fi mí ṣe go straight to the issue bẹ́ẹ̀ bá tẹ́ndà apology ẹ̀ tẹ́ndà kì í ṣe gbogbo èsì lọ́lọ́rọ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lé sí alágbára ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tán alágbára ò gbọ́dọ̀ jẹun tán alágbára ò gbọ́dọ̀ bínú tán àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ gbójú bí ìgbà tí ò ṣẹlẹ̀ ẹnìyẹn padà bọ̀ wá jẹ ìyá ẹ̀ lọ́jọ́ ọ̀la ní mọ́mẹ́ǹtì ẹ̀rí kó fẹ́ fi yín ẹ gbójú kódà báwọn èèyàn ń tì yín mọ́mẹ́ǹtì yẹn nígbà títí ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì K1 the ultimate ẹ dákun ẹ má máa wá olórin mọ́ olórin ló ní kan play game pẹ̀lú muslims pẹ̀lú agbárí tọ́lọ̀ fún wọn àwọn olórin smart ẹ̀yin ti di bàbá olórin ẹ má rò pé ọ̀dọ̀ olórin ni yín mọ́ at the age of 70 or close to 70 bàbá olórin lẹ jẹ́ agbárakùnrin kan ní umaidu nínú ìtàn Islam umaidu yìí ni a ń fẹ̀sùn kàn wọ́n bá gbé lọ lé ọba lọ́dọ̀ Umar ibn Abdulaziz wọ́n lọ́daràn ni ọ̀tọ̀ ní tí wọ́n gbé wá fún ìgbà tó déwájú Umar ibn Abdulaziz ọba bá sọ fún ọlọ́daràn ní ọ̀tẹ́lẹ̀ àti wà òkìrì ọkùnrin kan orin tó kọ yẹn ti dà lúrú ó ti dá gbogbo ọ̀dọ́ lórí rú ọ̀daràn ní ayẹ kó ṣẹ̀wọ̀n ó dẹ̀ yẹ kó jẹ̀bi lálà ńlọrọ̀ tó ń da wọn lóhun mutí ó ní ta lórí wọn níbi tó mutí ẹ̀rí dà wọ́n níwọ̀n náà lè rí ara ẹ̀ orin tó kọ tí gbogbo ayé ń kọ kiri orin wo ni uma ìdúlẹ̀ di amajadaruhu ahuri amuridu ṣàìbàtẹ́lẹ̀ àṣìláhùn àti ẹsẹ̀ kejì nítorí time ìwọ tó kọrin pé ó mutí gbogbo inú ilé rẹ ló bá stọọkì ọtí sí ó mutí ó fi dàgbà ó sàbẹ̀wú lórí ó fọtí sílẹ̀ ó mutí náà. ọba mùsùlùmí ni ẹ Kùránì ló fi ń dájọ́ sọ ọmọ dájọ́ ènìyàn tọ́lọ́ ń lọ ọgbọ́n tọ́lọ́ ń sọ nípa àwa olórin nínú Kùránì ọlọ́ni wa shu'ara'u yattabi'uhumul ghaawun suratu Shura wa shu'ara'u yattabi'uhumul ghaawun ọlọ́ni gbogbo àwọn olórin bí ẹ bá ti rí wọn àwọn ọmọ líle àwọn ọmọ tí wọ́n ti ro lẹ́pin báwọn padà lé mọ́ wọ́n máa pọ̀ lára àwọn tí wọ́n máa ń tẹ̀lé wọn wa shu'ara'u yattabi'uhumul ghaawun alam tarahum annahum fi kulli wadin yahimun ẹ̀yin èrí wọn ni pé wọ́n máa intoxicate ara wọn láì mutí kò sí tí ò lè pa wọn bí ọtí ìfẹ́ lè pa wọn bí ọtí kódà ọ̀rọ̀ ẹnu lè pa wọn bí ọtí wọ́n máa feel intoxicating every time wa annahum yaquluna ma la yaf'alun Quran ní tí wọn ò ṣe ni wọ́n máa sọ òpùrọ́ pọ̀ nù wọ́n máa parọ́ olórin a máa parọ́ ó ní tọ́ba tọ́jà yàtọ̀ ọ̀run bá sọ pé òun parọ́ kí ni tiẹ̀ tó sọ pé òdodo ni tí mo sọ ọ̀dà táyà Quran wí ni mo ló ṣe lórí òun ò mutí ntáyà Quran wí ni lòun dúró lé lórí Quran ti sọ pé wọ́n parọ́ nígbà Quran dẹ̀ ibẹ̀ ìdájọ́ wo lọ́lọ́ fi tẹ̀lé inú àyà yẹn tó ní kọ́ ọ̀dá lé mi lórí àwọn ìdájọ́ àbòsí Umar ibn Abdulaziz orí nǹkan kan wí wọ́n padà jùlẹ̀ pé kọ́ máa bá tiẹ̀ lọ ni àbáwá K1 bàbá olórin lẹ jẹ́ ẹ má máa wá olórin most time ẹ̀kọ́ kan ẹ máa tẹríba fún àwọn nǹkan míì tọ́ta bá plan against yín the bigger the head the bigger the headache orí bá ṣe tó ní ṣe fọ́ olórí o irú yín ò tó nǹkan nínú gbogbo olórin Nàìjíríà àwọn tí wọ́n dàbí yín nílẹ̀ Yorùbá bóyá lẹ̀ tó márùn tí wọ́n fẹ́ súnmọ́ yín kan bóyá lẹ̀ tó márùn tó ń rù lúbọ̀ láti bíi 50 years kí gbogbo orin rẹ̀ ó dẹ̀ mọ́sà kí yìí rẹ̀ ó mọ́sà ẹ̀ sì máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ màlú aládàáwùdà ṣùkúrọ̀ wákọ́lé ìlùn mìíràn bá díyà ṣàkó ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe ti yín yànnà ọ̀tọ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní ẹ máa ta sánsán gbogbo ògbà K1 the ultimate ẹ máa ríra yín as a leader ẹ máa ríra yín bí olórin tádúrà bá gbà lórí ń tẹ̀lé ọba lọ́la nìyí kò ń tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn àríwú eléyìí rí àfíndẹ́rù bọ́ lọ́rọ̀ ni o kò sí tí ò ṣẹlẹ̀ rí látayébáyé ni wọ́n ti kọ oyún látayébáyé lóbìnrin ti frame èèyàn up lórí oyún everybody knows that n tó dá ariwo sílẹ̀ lórí tẹ́ ẹ kọ́ bó bá lóyún kóyún sàrà ni ìtò burú jù bẹ́ẹ̀ nìyẹn o ìyẹn gangan ní issue Ànábì sọ̀tàn kan fún wa arákùnrin kan tó jẹ́ wòlíì Ọlọ́run ó fi sọ̀tàn àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ látòrí ìtẹ́ wòlíì Ọlọ́run ni gbogbo aráàmù ló sá fún
ó yan náfìlà lọ Ànábì ló sọ ìtàn yìí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó yan náfìlà lọ́wọ́ ọmọbìnrin yẹn ti wá gba owó contract pé òun ó dojú tì òun ó fi ṣẹ̀sìn ó lọ gbé abẹ́ bá nílé àfa sá fún àfa torí ẹ̀ sá kò lé ó wá sá lọ inú igbó ó lọ yan náfìlà inú igbó yẹn tá àfa sá lọ ló tó lọ wá kan bìlísì lóhun ó jókòó lórí imú rẹ olólóhun ó jókòó lórí rẹ oní ọ̀sáyè ó ṣe gógó ní imú rẹ yóò jókòó sí ó tún wà débẹ̀ nínú igbó àfa yan náfìlà lọ́wọ́ ó ṣe túra rẹ̀ ó ti ń dún òun wájú àfa nù àfa díjú mọ́rí kò wó bẹ̀ mọ́ ìyẹn náfìlà díjú náfìlà díjú yàn làáfà yàn kọ́mọ bá rí òhò obìnrin arẹwà tí ń bẹ níwájú ẹ̀ déédéé ìgbà ní akùnrin kan tí ń gun ràkúnmí lọ lòun rí i pé káì arẹwà rèé bó ṣe ra múnú níwájú àfáà yẹn ti ṣe gbogbo tí wọn ṣe ọmọbìnrin sì jura rẹ̀ lẹ̀ lóyún bá dé wọn bá bí léèrè pé ta ló lóyún wọn là àfáà lónìí ẹbí léèrè sí orí òhò òun ni wọn bá gbé àfáà lọ ilé ẹjọ́ àfáà ni mi ò rí òhò rẹ̀ mo rí tó sí òhò bẹ̀ tí mi ò wò bẹ̀ mo dijú ní ok òun ní ìbálòpọ̀ lójú ẹ̀ àbóhùn ò ní ìbálòpọ̀ òun ò mọ̀ bó ṣe fírèmù àfáà ọkùnrin ọba di àdánwò wọn bá lọ sùn gbogbo ilé àfáà náà wọn járáǹkì àfáà wálẹ̀ ọmọbìnrin yẹn gba owó kọ́ńtàkì ní lọ́dún náà lọ́hùn wọ́n bá fi àdánwò kan àfáà yìí wá bẹ̀rẹ̀ sí ni máa lọ bí ọlọ́run ọ̀sá kò nínú ọwọ́ àdìjọ́ kan ọmọbìnrin yẹn ó ti bímọ gbogbo ayé ń pe ọmọ yẹn lọ́mọ àfáà ọgbọ́n ọmọ dání lẹ́gbẹ̀ẹ́ títì ọgbọ́n ọmọ dání àwọn èèyàn ń kọjá lọ ọwọ́ àrí arábìnrin kan tó jẹ iye tán ń lù ú bọ̀ wọ́n ń kọrin fún pé zanaeti ìwà sàrákìtì ó ṣẹ́sì náà ó tún jalè zanaeti ìwà sàrákìtì wọ́n fẹ̀sùn kan ọmọbìnrin míì tí wọ́n ń lù bọ̀ pé oníṣìná ni ó lè ní lárábìnrin yẹn bá ṣàdúrà pé ọlọ́run ọmọ òun tó ń bí ọmọ ìsọnù ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́jọ́ ọmọ òun ọ̀sẹ̀sìn bí eléyìí o májọ yọ lórí ibú bí etí ń lọ yìí lọmọ owó ọmọ ọdún méjì lọ̀rọ̀ bá jáde lẹ́nu ẹ̀ ọba mi bá yọ̀ọ̀dá ọ̀rọ̀ fún ó ní ìyá àwọn ẹ̀ má wí bẹ́ẹ̀ mọ́ irú ẹni tó wọn ọjọ́ ní lọ nítorí ẹ̀ parọ́ mọ́ ni bí wọ́n ṣe parọ́ mọ́ bàbá tẹ̀ ló bí òun tí kì í sòun ló bí òun ìyá sọ́ọ̀kì wọ́n parọ́ mọ́bìnrin yìí ni ó ní yóò bọ́ bẹ́ẹ̀ kò ní bá lọ bẹ́ẹ̀ wọ́n fírèmù ẹ̀ ọkùnrin àtayébáyé ni wọ́n ti fírèmù èèyàn bẹ́ẹ̀ ṣe fírèmù òun náà fún bàbá wòlíì tẹ́ sọ pé bàbá wòlíì ló bí òun gbogbo ayé bá gbọ́ lọ́ba di ha ní ẹ bá lọ pé wòlíì padà sáàrin wọn bá dájọ́ fọmọbìnrin yẹn nítorí náà kí ni mo sọ débẹ̀ àríwú eléyìí rí àfin dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o K1 the ultimate lọ́pọ̀ gbà ẹ má máa wo ẹ máa rántí pé you are now a grandfather love carry my day wa nítorí kálukú bá ṣe ni ó gbà. bẹ́ẹ̀ ni o. kódà bó jẹ́ pé yín lọ lọ́mọ yẹn bó jẹ́ pé yín kọ́lẹ̀ ní orin yẹn wrong tá a bá fẹ́ sòdodo fúnra wa. there are ways tẹ́ fi lè play around gbogbo orú nǹkan báyìí ẹ̀yin àwọn èèyàn tí wọ́n máa bá yín mójútó késìsì báyìí késìsì sọnù lélẹ́yìí Davido irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀ wọ́n bá ń family ẹ̀ ṣe bá manage ẹ̀ wọ́n lọ ṣe DNA test ní DNA test 5 ni wọ́n ṣe arábìnrin tó parọ́ mọ́ Davido ó mú DNA méjì sẹ́ńtà méjì àwọn bàbá ẹ̀ mú sẹ́ńtà mẹ́ta àwọn bàbá Davido márààrún òfo ló bá dé Davido ọlọ́lọ́mọ ara ọmọbìnrin yẹn náà balẹ̀ wọn wá torí ẹ̀ jù sẹ́wọ̀n wọn torí ẹ̀ bá ṣẹjọ́ wọn tó kó lówó ni pé máa bá rán dandan máa bá tiẹ̀ lọ. irú ọ̀sẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ sáwọn àfà ó ń ṣẹlẹ̀ sáwọn wòlíì tí wọ́n á fúrèmù ẹ̀ omi dẹ̀ lè jẹ́ òdodo tó jẹ́ pé the way obìnrin ṣe present ẹ̀ ní abí ọkùnrin nínú mò ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin mò ń bọ̀ hardly ó lè jẹ́ pé the way bó ṣe present ẹ̀ ń ló bí nínú àwọn obìnrin míì ò lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe present ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá léni pé ó yẹ lágbájá ó sojúṣe ó yẹ lájí ò bá sojúṣe ṣé ká wá bá lórúkọ jẹ́ ní solution tó bá deny rẹ̀ forever tó lóun ọ̀gbá kò sínú ẹni tí pariwo lórí íńtánẹ́ẹ̀tì yẹn lè claim ọmọ yẹn bí wọ́n bá fún ní scholarship wọn lè fún ní blood wọn gbé blood àwọn ni ó ṣeéṣe lọ́la káwọn ọmọ wọn kan sọ pé kì í sọ ọmọ bàbá àwọn kí ló dé tá a fọgbọ́n lọ ayé Davido ṣe tiẹ̀ bàbá K1 ẹ láwọn kọmitì kan tí wọ́n máa mójútó nǹkan báyìí popularity ló gbé wá àṣeyọrí ló gbé wá bẹ́ẹ̀ bá ju magnet sílẹ̀ ìrìn ọ̀lẹ̀mọ èrùgbẹ́ ọ̀lẹ̀mọ kí ló kan èrùgbẹ́ àti magnet pọ̀ báyé ṣe rí nìyẹn K1 the ultimate mo bí Ọlọ́run fún yín ẹ̀ ní ṣubú àmọ́ o ẹ wà careful tí bàtà bá ń ro pọnlápọnlá jù ó lè yà ó pípa òun lẹ́nì kíní kan lẹ́nì òní tètè jìnfìn ọ̀la tètè jìnfìn tètè nìkan kọ́ ló wà lọ́fìn o àwọn kan ṣe ń tó wọ́ọ̀sì jẹlé yìí lọ́nà á ó yẹ kí á mọ̀ wípé nítorí pé bàbá yìí lówó ó nípò ó ní gbogbo ẹ̀ ní àmọ́ yọ àwọn tí wọ́n bẹ ní tí wọ́n fi bọ́ọ̀dì wọn sọ́ọ̀kì tírélà
tí a fóbìnrin lóyún tí wọn ò gbà kódà fúnra ìyàwó ní ọmọ kílèmù gbé ẹ má pè ní bàbá ọmọ òun o eléyìí sọ ọmọ bàbá ọmọ òun ló dẹ̀ lọ́mọ òun kọ́ ọmọ dààmú pọ́mọ òun ni ìyàwó ni òun kọ́ ló ń bí fún kò fẹ́ ká mọ̀ òun mọ̀ bẹ̀tẹ̀ ní ọba tí lórúkọ ti dáràn nú ayé bí ò pé wọ́n pè é àìmọ̀ Ọlọ́run nìkan ló lè dájọ́ àfihàn pínran K1 the ultimate ẹ máa dúpẹ́ fọ́lọ́run bó ṣe tó ayé yín ẹ máa dúpẹ́ bó ṣe tó ayé yín ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń bẹ láyé àgbà tí ń débọ̀ at the age of 70 ẹ máa manage wá àwọn nǹkan báyìí bí bá ti ń yọjú ẹ tètè máa fún wọn ní nǹkan tí ẹ bá máa jẹ ètí ó gba owó omi ń bẹ tó jẹ́ pé ó fẹ́ jẹ ń bẹ ni ẹlòmíì ń bẹ tó jẹ́ pé orúkọ tẹ create yẹn ló fẹ́ kí family òun náà ò ní ń bẹ ẹ máa bẹ́ẹ̀ ṣe manage everything wọ́n máa ń sọ̀tàn kan nílẹ̀ Yorùbá ìtàn pọ̀ lórí wáàsí tòní wọn lárákùnrin kan ló lọ sí gbó ọdẹ ó wá dé gbó ọdẹ ó wà lórí igi olórí ọdẹ ìlú yẹn kú wọ́n fẹ́ ṣípa ọdẹ ó wá ní kó wọn sáré lọ pẹran díẹ̀ kó tó di pé wọ́n jọyìn wọn nígbà tó wà lórí igi wọ́n ń gbọ́ ìlú àgẹ̀rẹ̀ tí wọ́n ń lù níbi tán ti ń ṣípa ló bá rí ẹran gàlà kan tí ń bọ̀ ó ti fẹ́ ta níbọn ló bá rí pé ẹran gàlà yìí máa ń jó bí ènìyàn òtútù bá wọn ló bá káwọ́rọ́ nínú ìta àlọ́ àlọ́lẹ̀ Yorùbá ló bá wọnú òkìtì kan nígbà tí ó jáde láti inú òkìtì ó ti dé nìyàn ó ti gbégbé rí ọdẹ wọ̀ ó mú àparò ọdẹ ó sọ séjìká ó dé fìlà ọdẹ ó gbé àpò ọdẹ lónà bá mú kíní kan dá níbi ìbọn ó ní ọwọ́ ayá báyìí òde sípà ọdẹ ya olú ọdẹ là ń lọ sípà ẹ̀ lónà bá kọrí síbẹ̀ bàbá yìí ò lè pẹran mọ́ ó sáré jábọ́ lórí igi nígbà arákùnrin yìí lọ tán ó délé ẹ̀ ó lọ lóun tó yẹ kóun náà lò ló bá padà lọ síbi wọn ti ń sípà ọdẹ nígbà tó débẹ̀ arákùnrin yìí ló bá ti ń jó bí kòkòrò kọ̀sẹ́ni ó jó tó ó ní gbogbo ayé ń wò bàbá ọdẹ yìí bá súnmọ́ òun náà jó ó jó wẹ́rẹ́wẹ́rẹ́ ọba gbẹnu sí létí ọba ní ọ̀rẹ́ wá sẹ́ranko ṣènìyàn mo rí ẹ nígbà tó wà ní gàlà mo rí ẹ nígbà tó wọ náà kan mo rí ẹ nígbà tó gbá sọdẹ wọ mo rí ọ nígbà tó wá bíbá mo tún wá rí ọ pé wọ́n lọ máa jójú mo mọ̀ ọ́ o sẹ́ranko ṣènìyàn òun náà jẹ́ kó tutù ó ní bàbá gbé tiẹ̀ síbí òun náà bá gbé tí sí ó ní bàbá bójú ẹ bá tó gbà gàlà tójú ẹ tó gbà mo wọnú ọ̀gán tójú ẹ tó gbà gbá tó gbà wo tójú ẹ bá tó gbogbo nǹkan àgbàntara ẹ aṣọ àlà òun lè kó máa ń wá ẹni bá lórúkọ kó sì mẹ́ẹ̀dọ́ nínú orin tọ́lọ̀ ń ṣe fún K1 the ultimate tó yẹ kẹ́ máa dúpẹ́ lé lórí ìwọ́nú orin yín tó kọjá lọ ni wọ́n kọ nísìn tí ò tún bá gbà mú ẹ wá rí ta bá wá sọ̀rọ̀ lọ tá a sọ̀rọ̀ bọ̀ ká má gbàgbé bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ìyá ọmọ aláàbáríkà yẹn mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá yín sọ o tẹ́ ẹ bá gbọ́ òdodo ọ̀rọ̀ ní ọ̀dọ̀ yín mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá gbogbo ẹ̀yin obìnrin ayé sọ ẹ̀yin obìnrin kí làwọn ọkùnrin ṣe fún yín gan ọ̀nà wo la dá níwájú yín èmi ò mọ̀ o obìnrin fẹ́ràn ara wọn o ọkùnrin ò fẹ́ràn ara wọn àwọn ọkùnrin là fẹ́ràn ara wọn tóbìnrin bá wà ọ̀dàlẹ̀ fúnra wọn àwọn ọkùnrin la dálẹ̀ tẹ́ ẹ bá rí obìnrin tásọ bá bọ́ lára ẹ̀ láàrin ọjà obìnrin ẹgbẹ́ ọ̀sàrí túgẹ̀lẹ̀ yóò fi kọ́va ẹ̀ bá sọ bá bọ́ lára ọkùnrin wọn ò fi rẹ́ ni wàláì tóbìnrin bá tí menstruation bá ka obìnrin mọ́ta ẹni obìnrin ẹgbẹ́ tí ó mọ̀ rí ni ó tu aṣọ fún pé kó fi kọ́va ẹ̀ bẹ́ẹ̀ náà wà ní tó kíkan náà àwọn obìnrin bá ṣe tí ọ̀dà majority àwọn obìnrin yẹn máa ń support wọn àyàfi díẹ̀ nínú àwọn obìnrin kí ni tí mo sọ lórí ẹ̀ ìyá tó bí ọmọ kí ló dé tẹ̀ ń kiri wàrà lọ gàá Fúlàní o ẹ ti rókò kún kẹ ẹ tó gbẹ pàṣẹ o ẹ mọ bí tẹ ẹ lẹ́ẹ̀ bímọ sí o ẹ mọ bíbẹ̀ ṣe rí o kì í ṣe gbogbo ọkùnrin lèèyàn lè stampede pé kó gbọmọ o àwọn ọkùnrin kan bẹ láyé ó rọ̀ ó tù ní o ṣe rí bàbá K1 ṣe rí kó gba nǹkan ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe rí kó gbà rí ní fíìlì pé wọ́n fi ṣẹ̀sìn ni ní easily ẹ múra yín wálẹ̀ ní bẹ́ẹ̀ bá gbìyànjú tẹ ní kò tí ì work eléyìí tẹ́ ẹ ṣe yìí kọ́ ni ó jẹ́ kó work tẹ́ bá gbọ́ òdodo ọ̀rọ̀ ṣe ti dọ́dọ̀ àwọn àfáà tí wọ́n sọmọ́ K1 ṣe ti dọ́dọ̀ àwọn pásítọ̀ tí wọ́n sọmọ́ K1 ṣe ti dọ́dọ̀ àwọn traditionalist tí wọ́n sọmọ́ ṣe present case yín lọ́nà tó gbàdá ǹjẹ́ advice pé ká jẹ́ ká lọ DNA test ǹjẹ́ ṣe DNA test fúnra yín ǹjẹ́ mú lọ fún ǹjẹ́ lọ bá àwọn gbajúmọ̀ tí wọ́n sọmọ́ K1 the ultimate ìlú tẹ̀yìn ó bá gbé ìkókó bẹ̀ gbọ́dọ̀ pààyàn lọ́mọdé a gbọ́dọ̀ ti torí pé kọ́mọdé ilé ọmọ kì kọ́mọdé ilé ọmọ sunkún kọ́mọdé wa ní scrotum kórópọn bàbá òun lòun fẹ́ fọ́ lòun ò fi dákẹ́ ẹkún bó bá fọ́ kórópọn bàbá ẹ̀ kí ni bàbá ẹ̀ ò tó fi bí mi. orúkọ àtòkìkí tó attract ẹ̀yin náà lẹ fẹ́ bàjẹ́ yìí torúkọ yìí bá bàjẹ́ kí lọmọ yín fẹ́ dé bá kí lọmọ yín fẹ́ claim abánidá kì í bá mi débẹ̀ mo ṣe sọ nípa ọ̀rọ̀ Àyànkúnlé onílù bàbá K1 náà rè wọ́n drag mi kan nígbà yẹn
mo sọ fún Àyànkúnlé mo ní ó níbòmí ibẹ̀ yẹn lọ́lọ́run pín ọ sí ẹni máa farayọ́lọ́ farayẹ́gbin ni bí orin Saheed Òṣùpá nínú ẹ̀gbin lọ́lá ń gbé mánéjì bàbá yẹn parí ìjà tí ń bẹ láàrin mo lọ bá K1 mo lọ bá Àyànkúnlé mo ṣe wàhálà wọn blogger máa frustrate mi gan nígbà yẹn ìjà náà ló wá padà parí yìí Àyànkúnlé ló do nílé mi yìí Àyànkúnlé ló do ní mọ́tò yìí Àyànkúnlé ní rí promotion yìí nígbà tó realize mistake ẹ̀ tó lọ tó wé ẹ̀ níbi tó ti yẹ kó tó tí ò gbọ́kànlé ariwo orí íńtánẹ́ẹ̀tì mọ́ níjọ́ wọ́n gbé mọ́tò fún Àyànkúnlé bàbá Àyànkúnlé pè mí tí wọ́n sọ fún mi pé sheik ẹ wo orí fóònù yín mo sẹ́ndì mọ́tò síbẹ̀ ẹ bá mi pe K1 ẹ bá mi pe ọ̀gá mi ẹ bá mi pe bàbá mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ìmọ̀ràn tẹ́ fún mi ìjọsí tí mo padà tẹ̀lé ó wúlò ẹ̀wọ̀n tí máa gbẹ̀yìn kéèyàn ó má kọjá yẹ ẹ bá lẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ tọ́lọ́wọ́n bá tiẹ̀ jẹ́ ńkọ́ ẹ̀yin kọ́ làkọ́kọ́ obìnrin tí ó kọ́kọ́ wáyé kì í sẹ́yìn làkọ́kọ́ obìnrin tí ó kọ́ sọ fún bímọ fún yàn ẹ gbọ́ pẹ̀lú ẹ̀ ti ṣẹlẹ̀ kọjá ni lọ́dọ̀ K1 the same K1 kí ni assurance bómi ò tún ní ìṣẹ̀lẹ̀ K1 ló ń nìtumọ̀ yí pé ẹ lè fọ́ sí alẹ́ ẹ ti kí ló dé tàn kiri wàrà lọ sí ga Fúlàní ẹ mọ iye ọmọ tí K1 ti bí ni ẹ mọ àwọn ọmọ olóríire tó ti di lọ́ọ̀yà tó ti dáadájọ́ tán ti di dáadáa ni ọmọ tí yìí náà ó di dáadáa ẹ bá fọgbọ́n ṣe ẹ tètè quit ẹ tètè kú lórí ariwo tí ń pa yìí ẹni wọ́n bá torí ẹ̀ fagbọn wàláì ó lè má dúró jẹ. kò tí ẹ ní dúró jẹ ni tí ẹ bá sọ fún yín pé tọ́lọ́wọ́n bá sọ fún yín dájọ́ sọ̀dọ̀ ọlọ́run lè sọ̀dọ̀ àlùdọ̀ ẹ tó orúkọ ibi tẹ́ ẹ ló gbà wá ń kọ́ ẹ sọ̀rẹ́ndà ọmọ yín fún DNA kí ẹ tó lọ sí DNA test tí ẹ bá ní bẹ́ẹ̀ náà ni ẹ ṣẹ̀ṣẹ̀ wá wojú reke wọn it's not automatic ẹ lè fọ́ọ̀sì ẹ̀kọ́ láìjọ ọmọ yẹn ẹ̀yin obìnrin mọ̀ bẹ́ẹ̀ sì máa wọ ọkùnrin mọ́lẹ̀ bí bàkan lẹ́jọ́ múra yín mọ́lẹ̀ ẹ̀yin ó kì í mọ́lẹ̀ ẹ̀yin àṣẹ bàbá òòlù kọ́ńdọ́ọ̀mù kí lọ́kẹ́ níbọ̀dì ọ̀daràn làwọn méjèèjì tá a bá ní àlòfin ṣẹ̀ríà wọ́n jọ ṣe ṣìnà ni ọ̀daràn jọ làwọn méjèèjì ní òfin ṣẹ̀ríà àkọsẹ́ ni ọmọ ẹ̀yin àṣẹ bàbá òòlù kọ́ńdọ́ọ̀mù kí lọ́kẹ́ ta lọ́mọ tí wọ́n lò ta lọ́mọ tiẹ̀ náà tí wọ́n náà lo kọ́ńdọ́ọ̀mù rí ẹ̀yin bàbá ń kì í mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbó ń kì í mọ́lẹ̀ lẹ́yìn spíkà kí lọ́kàn ẹ̀yin èèyàn ṣe yàtàrà yìí báyìí kí ló dé tẹ́ fẹ́ dàlẹ́ onílé rú torí ìtọ́lọ́run arábìnrin yìí ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ ẹ lọ pík kọjọ́ tó lọ ẹ tètè lọ rí fáàsì ẹ má jẹ́ kí wọ́n bà kan jẹ́ mọ́ ọmọ yín lára nítorí èyí kọ́ nítorí ọ̀la ni aṣọ àlà ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń ṣàyè o àpọ̀jù ọgbọ́n ń pọ̀ lọ́gbọ́n lára ọ̀fẹ́ ní tójú ẹ kò lè. ẹ̀yin obìnrin ẹ má ṣe rékéré rékéré ní doyún kóyún oyúnkóyún ní dọ̀mọ́kọ́mọ ọmọkọ́mọ ní nílé lára bó bá lóyún kóyún ó gbọ́ ọmọkọ́mọ ló nílé lára. yá wọn ní àwọn nítorí àwíjàre kí tó tán lẹ́nu ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu ẹ̀gbọ́n mi Almoruf àti bàbá wa Akéwùgbà Gold lórí ọ̀rọ̀ K1 the ultimate Mr. Ganusi baba Ganusi àti arábìnrin tó sọ pé òun ní oyún ẹjọ́ ta ló jẹ̀bi ta ló lẹ́bi ta ni ká dá lẹ́bi ṣé arábìnrin yìí ni ká dá lẹ́bi ni pé bó ṣe present ọ̀rọ̀ yìí bó ṣe wáá yẹ̀yẹ́ K1 níta yìí òun ni ká dá lẹ́bi àbí K1 tóun náà ń fọkọ́ kàn káàkiri tó wá lọ ń kọrin tí ò yẹ kó kọ at this age àgbàlagbà báyìí wọ́n ní nǹkan tó yẹ ni ló yẹ ni o ó kan ọrùn yẹ dìyẹ àwọn kan tún ní ó yẹ díẹ̀ o ẹni tó fà lọ́wọ́ ni ó yẹ ẹjọ́ bàbá wa K1 the ultimate ẹ̀gbọ́n wa K1 the ultimate ọ̀nkú wa K1 the ultimate ẹ má jẹ́ káwọn èèyàn dà yín lágbónú ẹ má jẹ́ káwọn èèyàn bà orúkọ tẹ́ ẹ ti ń build ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ ẹjọ́ ẹ wá wọ̀rọ̀ kọfí ṣàdá ẹ tètè paná ọ̀rọ̀ yìí kó tó di nǹkan tó tún máa tún escalate jù báyìí lọ àwọn kan tiẹ̀ sọ àwọn kan sọ wọ́n tún fi yín wé kàtígórì portable pé ó dàbẹ́ ní pé àwo òkìkí kan náà lẹ́jọ́ ṣe pé láàrin bíi 3 months 2 months 4 months kò sí ni nǹkan kan máa ṣẹlẹ̀ ṣáà ni tó máa mú ariwo dání tó máa pariwo K1 lọ́tún o K1 lósì o wọ́n ní exactly bẹ́ẹ̀ náà ni ti portable náà ṣe rí ká tó rí bí oṣù 3-4 òun náà máa lọ fàjọ̀gbọ̀n kan bì kan nínú kó lọ fèsì ẹni tí kò lè dámú á lóun fẹ́ bàjà á lóun máa lọ yọ wẹ́ẹ̀ṣì ó lè lóun fẹ́ bá Anthony Joshua Johnson ẹ máa rí Portable lè jáde sí kó lóun fẹ́ bá Anthony Joshua jà àwọn nǹkan tágbára tìyẹn ò kà
òun lòun máa ń fà tiẹ̀ wọ́n lọ́nà tí oògùn òkìkí tiẹ̀ náà tún lọ ni àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ ló sọ o èmi kọ́ ló sọ o Páyìndé lọ́ba rí o àwọn ayé ló sọ àwọn ayé ló sọ ẹ wo bàbá K1 The Ultimate tó bá yẹ pọ́nà tí ẹyin náà ń gbà tó kìkì yín fi ń kàn náà nìyẹn tó but ìmọ̀ràn tèmi gẹ́gẹ́ bí àbúrò yín òun ni wípé irú ọ̀rọ̀ báyìí kò yẹ kẹ́ ẹ jẹ́ kó escalate síta gẹ́gẹ́ bí àwọn tẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn yìí ẹ̀gbọ́n mi Almaroof bàbá wa Akeugba Gold wọ́n ti gbà yín ní ìmọ̀ràn tó ṣe pàtàkì irú ọ̀rọ̀ báyìí ó yẹ kẹ́ ẹ ní àwọn panelist fún bó bá ṣe ń gbé wá báyìí àwọn ni kí wọ́n dí pẹ̀lú ẹ̀ èlò náà ń ṣe DNA wọ́n lè ṣe fún yín gan ní ọ̀fẹ́ olóbímọ fún mi èmi ni mo ní ó dẹ̀ dẹ́ lójú láti jọ́njọ́ ìkíndé tó ti gbé wá ókè kò sí wàhálà Jinadu Samuel John ó yá ẹgbọ́n ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ó yá ẹ lọ ṣe DNA ìwọ ọ̀yà tẹ̀lé wọn tó bá jẹ́ pé mi ni mo ní you are welcome simple wọ́n lè lọ ṣe DNA ojú ìyá á dẹ̀ fojú ẹ̀ tó bá yẹ pé yín lẹ ní ẹ̀ máa fojú ara yín rí kò ní wá escalate báyìí but àwọn kan ní nǹkan tẹ́ ẹ lè ṣe ni pé but ẹ ò ní ṣe torí pé kí ni ó ti wà nú àwọn nǹkan tẹ́ ẹ ṣe nǹkan àjò tẹ́ ẹ ṣe pé òkè wọ́n sá gbọ́dọ̀ máa pariwo yín ṣá oṣù mélòó lélẹ́yìn sì tẹ́ lọ fọwọ́ di pléènì mù ní nǹkan tí ò ṣẹlẹ̀ rí níjọ́ táláyé ti dáyé ààrẹ náà nìyẹn Ọlọ́run á kú ṣàánú gbogbo wa ẹ bá mi share fídíò yẹn ẹ̀ lólùfẹ́ mi ẹ wá fi ọ̀rọ̀ kan tí náà hàn lábẹ́ comment section ẹ gbọ́ ta ló lẹ̀bi ṣé K1 ló jẹ̀bi ni àbí arábìnrin ẹ fi ọ̀rọ̀ kan hàn lábẹ́ comment section fún ìtọ́jú gbígbà ọkọ̀ ilé ìtẹ́kọ́ máa kọ́ sí péjì ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ jẹ́ kájà máa jẹ ìgbádùn tó yìí lọ ẹ bá mi pín fọ́nrán yìí o ẹ bá mi pín kó fly lórí afẹ́fẹ́ ẹ bá mi pín mo tún padà bọ̀ ire o.